ó fi oògùn sí oúnjẹ fún Mohbad pé tó bá ti jẹ́ á sùn lọ àti ìríbì kankan kódà títí dìgbà tí Mohbad fi kọjá lóúnjẹ tí wọ́n jẹ wọ́n lábúrò ẹ̀ ló ṣe kì í ṣe ìyàwó ẹ̀ gbogbo wọn dẹ̀ ni. ọ̀rọ̀ Mohbad pẹ̀lú Wùmí ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Wùmí fi oògùn sí oúnjẹ tí wọ́n gbé fún Mohbad àbí ẹ mọ̀ pé lọ́jọ́ kìíní àná wọ́n lómi náà fún Mohbad mu now a ti ń gbọ́ pé nísìnyí báyìí pé oúnjẹ tí wọ́n gbé fún Mohbad ìyẹn ló ti fa tí Mohbad fi kú ẹ gbọ́ ṣé wọ́n ẹ gbọ́ ṣé gbé evidence jáde níbi tí Mohbad ti sùn sórí bẹ́ẹ̀dì tán ti rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital ẹ gbọ́ ṣé wọn ò gbé fídíò ẹ jáde àrí fídíò yẹn o àti pé oúnjẹ tí Mohbad jẹ àwọn èèyàn pọ̀ tọ́jọ́ jẹ́ ń jẹ kì í ṣe Mohbad nìkan ẹgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò tí mo fẹ́ play fún yín yìí. pé bóyá nítorí ẹ̀ ló ṣe pa ọkọ ẹ̀ àwọn míì lè máa ronú bẹ́ẹ̀ which táwọn náà bá rò bẹ́ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tá a bá rò bẹ́ẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n a láti fìdí òdodo múlẹ̀ pé ìyàwó ẹ̀ kò mọ nǹkan kan nípa ikú ẹ̀ a láti fìdí òdodo múlẹ̀ léyìí tó yẹ pé mi ń tẹ̀lé wípé gbogbo nǹkan tí mo ti rí nípa ọmọdé yìí ìyẹn ìyàwó Mohbad tí gbogbo ẹ̀sùn tán ti sọ nípa ẹ̀ gbogbo nǹkan tán ti fi kàn án àti ìrí ibì kankan tá a lè sọ pé ẹ̀rí rèé pòun ló pa ọkọ ẹ̀. Number one wọ́n ló gún lọ́rùn ìgbà tí wọ́n lọ wo òkú bọ́dì Mohbad wọ́n rí ibi tán ti gún lọ́rùn except ibi táwọn tó nà ní fídíò Mohbad ta rí ibi táwọn tó nà tán ti nà tí gbogbo ara ẹ̀ ti ṣe bálabàla tí a ti rí ẹ̀jẹ̀ àpá ní gbogbo ara ẹ̀ nígbà yẹn nìkan la lè rí àpá níbi ọrùn Mohbad àárí ibi tíyàwó ẹ̀ ti gún lọ́bẹ àwọn kan sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àárí ibì kankan tó ti gún lọ́bẹ àárí àpẹẹrẹ pé ìyàwó ẹ̀ gún lọ́bẹ àwọn kan ní pé ó fi ọrùn ẹ̀ ó fi gún rélì sílé wọn tán fi ń gun òkè àárí àpẹẹrẹ ibi tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àárí kankan tó fi hàn bẹ́ẹ̀ àwọn kan sọ bẹ́ẹ̀ kò sí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ mò ń padà sí wípé táwọn èèyàn bá ronú wípé òkè ṣé nítorí pé Mohbad san owó yẹn sínú àkáǹtì màmá ìyàwó ẹ̀ ṣé torí ẹ̀ níyàwó ẹ̀ fi pa nítorí owó ló jẹ́ kí n máa padà síbẹ̀ yẹn kò sí ẹ̀rí kankan nínú àwọn point méjì tí mo sọ yẹn ẹlẹ́ẹ̀kẹta ìgbà kan wà tí bàbá ọkọ ẹ̀ sọ pé ó fi oògùn sí oúnjẹ fún Mohbad pé tó bá ti jẹ́ á sùn lọ àti ìríbì kankan kódà títí dìgbà tí Mohbad fi kọjá lóúnjẹ tí wọ́n jẹ wọ́n lábúrò ẹ̀ ló ṣe kì í ṣe ìyàwó ẹ̀ gbogbo wọn dẹ̀ ni wọ́n jọ jẹ oúnjẹ yẹn kì í ṣe Mohbad nìkan eléyìí tó jẹ́ ká rí wípé kì í ṣe ìyàwó ẹ̀ àwọn point tèmi ń ṣe àkíyèsí nìyẹn mo lè má perfect bí àwọn tó mọ ọ̀rọ̀ analyse dáadáa ṣùgbọ́n àwọn point yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àtàwọn tó bá rí fídíò yìí later ẹ lè gbà pẹ̀lú mi pé kò sí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ pé ọmọdé yìí ó pa ọkọ ẹ̀ so tá a bá wá sọ pé ọkọ ẹ̀ àbí ọkọ ẹ̀ fi owó sí àkáǹtì ìyá ẹ̀ fún àwọn reasons kan tí èèyàn lè ronú nípa ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ wípé ọkọ wò wípé tóun bá fowó yẹn síbẹ̀ yẹn ó máa wà saved ó fi wípé òun ò fẹ́ kí àwọn èèyàn kan mọ̀ tàbí kan lè trace òun ẹ̀yin tẹ́ ẹ bá ń wò mí tẹ́ ẹ bá fẹ́ jẹ́ olótìtọ́ ẹ fi comment sílẹ̀ lórí ọ̀rọ̀ yẹn tó bá fẹ́ fi owó sí àkáǹtì èèyàn tó jẹ́ irú owó báyẹn tó dẹ̀ fi pé ò fẹ́ káwọn èèyàn kan mọ̀ tàbí ò fẹ́ kí wọ́n trace ẹ̀ ó wo ta ni mo lè fi owó yìí sí àkáǹtì ẹ̀ tó yẹ pé wọn ò ní lè trace ẹ̀ bóyá ìdí mo sọ fún wa pé Mohbad ò sí láyé mọ́ lẹ́ni láti sọ ìdí fún wa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn à á ronú wa pé òkè kí ló lè mú Mohbad tó fi lè ṣe báyẹn kí ló lè mú tó fi lè lọ fi owó sí àkáǹtì màmá ìyàwó ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ nǹkan tó ròdì yẹn pé owó yìí o mo fẹ́ fi pamọ́ kí àwọn kan má bàa mọ̀ nípa ẹ̀ mo fẹ́ fi pamọ́ kí àwọn kan má bàa lè trace ẹ̀ ẹ jẹ́ ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà bóyá òun àtìyàwó ẹ̀ bóyá nígbà yẹn bóyá wọ́n ń gbé sọ́tún wọ́n ń gbé sósì pé ṣé ká ṣe báyìí ṣé ká ṣe báyìí kí wọ́n tó conclude sí gẹ́gẹ́ bí àwọn kan tó narrate ọ̀rọ̀ yẹn ṣe mọ̀ nǹkan téèyàn ò sí ń bẹ̀ mi ò sí ń bẹ̀ èmi náà kàn ń rò pé bóyá ìdí tó fi owó yẹn sí àkáǹtì ìyá yẹn nìyẹn nígbà tó wọ́n wá fi owó yẹn sí àkáǹtì ìyá yẹn
kò make sense kí ìyá yẹn bọ́ síta kó máa pariwo nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀. Tó bá jẹ́ pé wọ́n tò ìdílé yẹn, wọ́n tò ọ̀rọ̀ yẹn bó ti yẹ kí wọ́n tó, àwọn family wọn eventually wọ́n máa mọ̀ náà. Ìyàwó máa present gbogbo kìíní fún wọn. Bẹ́ẹ̀ nítorí pé wọ́n tó ọ̀rọ̀ yẹn gbàrà tí Mohbad kú ni wọ́n gbógun ti ìyàwó ẹ̀. Ọ̀nà dà tẹ́ fẹ́ kó open up fún yín. Torí pé ìmídélé tí ọkọ ẹ̀ ti kú, òun lẹ ti gbógun dìde sí. Tó bá ṣe pé ẹ gbógun dìde sí Ọmọ́wùmí nígbà tọkọ ẹ̀ kú, ó ṣeé ṣe kó open up fún yín o. Ká wá ní kó open up fún yín tẹ́ ẹ gbógun dìde sí, tí kò open up fún yín, àwa lè jàre ní irú àkókò báyìí. À lè jàre Wùmí pé thank you sir, thank you, God bless you sir. Tó bá ṣe wípé nígbàrà tí Mohbad kú, tí àwọn ẹbí yẹn bá fà mọ́ra, ó ṣeé ṣe kó open up fún wọn pé owó báyìí báyìí o, ó wà níbi báyìí báyìí o, nígbà báyìí báyìí o, àwọn nǹkan báyìí ló ṣẹlẹ̀ ńgbà yẹn o, tá a fi ṣe báyìí. Ṣùgbọ́n nítorí pé òjijì ìgbà tíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, kò sí ààyè fún ọmọ yẹn láti ẹ̀ ti mọ̀nà ọkọ ẹ̀. Ẹ fún ní àǹfààní láti ṣe opó ọkọ ẹ̀. Ẹ fún láǹfààní láti sun ẹkún gan. Ó ń du ayé ara ẹ̀ àti ọmọ tó gbé dání. Mi ìwá sọ bóyá ọmọ yẹn jọ máa lè àbí òjọ máa lè this time around. Mo ṣáà mọ̀ pé ó lọ́mọ lọ́wọ́. Nǹkan tí Ọmọ́wùmí ń dùn nìyẹn. Torí pé tí wàhálà bá dé, tó ti dérú stage tó dé yẹn, ó kú kó ní kálukú máa du ẹ̀mí ara rẹ̀. Ipe kẹ́mi òun máa bọ̀ sínú wàhálà ẹ̀. Òun lọmọ yẹn ń dùn gbà yẹn. Kò ní oore ọ̀fẹ́ láti ṣopó. Wàhálà tẹ gbé kó níwájú kò fún lóore ọ̀fẹ́ láti open up sí yín. Gẹ́gẹ́ bí Mohbad age tó wà, Mohbad was an adult before he passed away. Ó lè choose ibi tó bá fẹ́ fi owó ẹ̀ sí. Ẹ lè má like ẹ̀. Àwọn míì lè ó fi màmá tiẹ̀ sílẹ̀ kó fowó sínú àkáǹtì màmá ẹ̀. Ó fi bàbá ẹ̀ sílẹ̀ kó fowó sínú àkáǹtì bàbá ẹ̀. Fún ìdí tó hàn sí Mohbad àti ìyàwó ẹ̀ tí wọ́n disclose fún wa. Tí mo dẹ̀ mọ̀ wípé gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe rí, tí irú owó báyẹn bá fẹ́ tẹ̀ èèyàn lọ́wọ́ nítorí àwọn ìdí kan for security reason, èèyàn á máa wá ibo ni mo fẹ́ gbé irú owó yìí sí tí wọ́n ní máa trace mi. Ó ṣeé ṣe kó jẹ́ irú ìdí pàtàkì tọmọ yẹn ṣe gbé owó yẹn lọ síbẹ̀ yẹn nìyẹn. Bẹ́ẹ̀mi ṣe rò nìyẹn o. Bí mo ṣe rò nìyẹn, bí mo ṣe ṣàkíyèsí àwọn àkíyèsí tí mo ṣe nìyẹn. Ṣùgbọ́n nítorí pé àwọn ẹbí ọkọ wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe fún ọmọ yẹn, fún ìyàwó ẹ̀ ó keep it to herself. Ó keep it to herself. Tí mi ò ní lè blame ẹ̀ fún ìdí yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí kò mọ ibi tí ọ̀rọ̀ òun máa já sí lórí ikú ọkọ ẹ̀ pẹ̀lú tí wọ́n dìlé lórí. Kò mọ ibi tó máa já sí. Kò mọ ibi tó máa já sí àtọmọ tó gbé dání pẹ̀lú wàhálà tí wọ́n gbé kó láyà. Àwọn bàbá Mohbad wọ́n ṣe mistake tó pọ̀ gan. Ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ owó yẹn. Ibi tí Mohbad ti gba owó yẹn, àwọn tó gbé owó yẹn fún ọ̀gá ẹ̀. Bí àwọn story tá ti kà nípa owó yẹn kò wá láti inú ọ̀gá, kò tọkàn ọ̀gá wá kó tó release owó yẹn fún Mohbad. Ṣé àìtọkàn ọ̀gá wá yẹn náà ṣé kò lè fa ikú Mohbad? Okay, Mohbad gbowó yẹn láì jẹ́ pé ó tinú ọ̀gá wá. Ṣé wọ́n lè lépa ẹ̀mí Mohbad nítorí pé ó gba owó yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú àwọn fídíò tá a rí, wípé kò tọ́ sí i, àmọ́ òun gbà á. Ṣé kò tó kàn lépa ẹ̀mí Mohbad? Ṣẹ́yìn rò bẹ́ẹ̀, bẹ́mi ṣe rò ó. Mi ò sọ pé àwọn náà pa á, ṣùgbọ́n ṣé ẹ ronú lọ báyẹn náà? Tí ẹ bá lè máa rò pé ìyàwó ẹ̀ ló pa á, táwọn náà bá wo bí ọ̀rọ̀ owó yẹn ṣe jẹ́, ṣáà lè rò pé ẹ̀yin náà lẹ pa á. Kindly help me with this fan. Tí àwa náà bá wò ó wípé gbogbo fídíò tá a rí
tẹ́ ń post nípa Mohbad tẹ́yìn àti ẹ̀ gbogbo ìgbà tí ọ̀gá ẹ̀ ń try láti gbà nímọ̀ràn ọ̀gá ẹ̀ ó ń gbà nímọ̀ràn pé kí ló tó fẹ́ parẹ́ àti ríbi tí Mohbad ti fẹ́ parẹ́ wọ́n ló fẹ́ mu snapper there was a time tán ló fẹ́ jump látojú window bọ́ sílẹ̀ ṣùgbọ́n gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn NDLEA tí wọ́n fìbọn gbà lórí tí àwọn NDLEA dẹ̀ sọ pé àwọn ò ever arrest Mohbad so níbo nìyẹn wá ti ń wá níbo ló ti wá àwọn NDLEA ní àwọn ò ever arrest ẹ̀ níbo ni ibo la ti wá rí Mohbad tó ti sùn sí orí bẹ́ẹ̀dì kan bí ìgbà tó wà lọ́sítù tó ń sọ pé wọ́n fóun lómi mu ní NDLEA ní o tá a dẹ̀ ríbi tí wọ́n ti lọ síbẹ̀ tí ìyàwó ẹ̀ náà wà ń bẹ̀ tí wọ́n ń jà tí wọ́n ń struggle tíyàwó ń defend ẹ̀ tá a rí fídíò yẹn ta ló wá gbé Mohbad àbí àwọn kan pretend to be NDLEA ni ṣáwọn kan pretend to be because kò sí nǹkan tí ò kí ń ṣẹlẹ̀ Nàìjíríà àwọn èèyàn máa ń pretend bí ọlọ́pàá tán máa wọṣọ bí ọlọ́pàá wọn dẹ̀ kí ń ṣe ọlọ́pàá ṣáwọn kan wọṣọ bí NDLEA tí wọ́n lọ arrest wọn tí wọ́n fẹ́ lo àǹfààní yẹn láti dá ẹ̀mí Mohbad légbodò ṣùgbọ́n kò kú ní àkókò yẹn àbí wọ́n fẹ́ lo àǹfààní yẹn láti máa pa Mohbad díẹ̀ wọ́n fẹ́ máa pa díẹ̀ ṣé nǹkan tí wọ́n fẹ́ ṣe nìyẹn tó fi wá jẹ́ wípé bóyá a year after I think 2022 ni wọ́n ní ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ according to video tí mo fẹ́ máa play lánàá tí wọ́n kàn tó flag mi ọ jáde gẹ́gẹ́ bí audio analysis tí màá yẹn ṣe lánàá wípé 2022 February ni ọ̀rọ̀ Mohbad bẹ̀rẹ̀ so ìgbà yẹn ló bẹ̀rẹ̀ sí ní misbehave tó dàbí ẹni tó ní psycho ìgbà yẹn ni kíní yẹn bẹ̀rẹ̀ ẹ̀yìn ìgbà yẹn ló sọ̀rọ̀ síyàwó ẹ̀ wípé ní voice note òun àtìyàwó ẹ̀ tá à ń gbọ́ tó ń bú yàwó ẹ̀ tó bá yàwó ẹ̀ jà pé ṣó fẹ́ pa mí ìgbà tó di pé ìṣẹ̀lẹ̀ àwọn NDLEA yẹn ṣẹlẹ̀ tó fìbọn gbá lórí maybe that was the cause the problem a psychological problem for him bóyá yẹn ló fa even téèyàn bá fi orí gbá ògiri lójijì ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ because téèyàn bá fi orí gbá lójijì tàbí fi nǹkan gbáyàn lórí lójijì ẹ̀jẹ̀ máa ṣẹ́ nínú brain torí pé a lè rí physically ni torí pé a lè fojú rí physically ẹ̀jẹ̀ á ṣẹ́ nínú brain ó bá dẹ̀ ṣẹ́ tẹ́jẹ̀ bá ṣẹ́ á dàbí ìgbà téèyàn bu omi sínú igbá àbí sínú cup bóyá èèyàn bù téèyàn wá kọlu nǹkan nígbà téèyàn ń gbé omi yẹn lọ kí ló máa ṣẹlẹ̀ omi yẹn á ṣẹ́ dànù á spill over bóyá nǹkan yẹn ti ṣẹlẹ̀ nínú brain Mohbad nígbà yẹn tí wọn ò kíyèsí tí wọn sì bójútó bóyá nǹkan yẹn ṣẹlẹ̀ nínú ọpọlọ Mohbad nígbà yẹn tí wọn bójútó tó fa kí Mohbad máa misbehave ní àwọn àkókò yẹn so ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn nǹkan yẹn ló ṣẹlẹ̀ tó fi ń sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ síyàwó ẹ̀ yẹn ńgbà yẹn náà a rí i pé ọ̀rọ̀ yẹn lágbára nítòótọ́ ó wà implicative ṣùgbọ́n ìgbà yẹn jìnnà sí ìgbà tí Mohbad wá ṣaláìsí ìgbà yẹn ó jìnnà sí ìgbà tí Mohbad wá ṣaláìsí mo dẹ̀ máa ń sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkọ àtìyàwó a máa jà tá a máa sọ̀rọ̀ síra wa yánnayànna thank you. You don't have to abuse me, whatever I'm saying. Madam, what are you saying? And I am very sure you are a mother. What fault are you giving Mohbad father? What you are doing is damage control. You are not sincere with what you are saying. Whichever you notice, you might not agree with whatever I am saying. Thank you for saying that, though. You are one-sided to me. You are one-sided. Ìtorí pé àwọn bàbá ọkọ ẹ̀ wọ́n fà mọ́ra immediately tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. Yes, ìtorí pé wọ́n fà mọ́ra. That's why I'm saying what I'm saying. Tó bá yẹ pé wọ́n fà mọ́ra immediately, they might know what they are supposed to know through her. But torí pé wọ́n fà mọ́ra immediately, she might decide to keep some things away from them. Ó máa keep things away from them. Kò ní wá open sí wọn. Torí pé wọ́n fìfẹ́ hàn sí immediately tọkọ ẹ̀ kú. Even tẹ́ bá fẹ́ dì tó bá pòun ló ka ọ̀pá ọkọ ẹ̀, you are not doing it the right way. That is why I'm saying what I'm saying. Yes.
and I'm still on it. Ẹ lè má like analysis me as I said it earlier. Ẹ lè má like it. I am a mother. Yes. Ìyá ni mí. Yeah. I'm not putting any blame on him than pé wọ́n ṣe ojúṣe tó yẹ kán ṣe sí ìyàwó ọmọ wọn. And I'm still on it. Lóòótọ́ lọmọ wọn kú. Nígbà tọ́mọ wọn kú, ìyàwó ọmọ wọn gbọ́dọ̀ lè gbé orí lé wọn léjìká. Nígbà tọ́kọ ẹ̀ kú, tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ sọ pé òun ló pa, tẹ́ ẹ rí, tẹ́ ẹ ṣàkíyèsí àwọn nǹkan kan, you still have to let her cry. Ẹ gbọ́dọ̀ fààyè gbà kó sun ẹkún. Kẹ́ ẹ máa wá ṣèwádìí ikú tó pa ọmọ yín, ṣùgbọ́n ẹ fi ààyè yẹn sílẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Of course, ó máa hide nǹkan away from you. Ó máa hide. Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí àwọn ọmọ wa. À ń kẹ́kọ̀ọ́ lára tí wọ́n ń sìn. So, bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn lórí opinion tèmi àbí observation mi lórí ọ̀rọ̀ 72k àbí nǹkan kan tí wọ́n ń sọ nípa Mohbad tán ni ó wà lákàntì ìyá ìyàwó ẹ̀. The reason why they did that, ó hàn sí Mohbad tó ti kọjá lọ, ó dẹ̀ máa hàn sí ìyá ìyàwó ẹ̀ àti ìyàwó Mohbad. Ìdí tó fi ṣe ó hàn sí, ṣùgbọ́n mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé tó bá fẹ́ fowó sákàn tó jẹ́ owó ńlá báyẹn, a máa wo pé báwo mo ṣe lè ṣe owó yìí tí wọn ní trace ẹ̀ tàbí táwọn kan ò ní mọ̀ nípa ẹ̀. Òun ló wá mọ irú àwọn ìdí tó fi ṣe bẹ́ẹ̀. Ó hàn sí, ó wà lọ́rùn, ó ti kú lénìí. So that is that. Àmọ́ èmi ò ní sọ pé torí yẹn pé òun ló pa. Until when there is evidence tá a lè fi prove ẹ̀ tó clear sí gbogbo èèyàn wípé ìyàwó ẹ̀ ló pa. For the fact pé owó ẹ̀ wà lọ́wọ́ ìyàwó ẹ̀, ìyẹn ò tí ì sọ pé òun ló pa. Òun ni mo ṣe sọ wípé àwọn ọ̀gá ẹ̀ náà tí wọ́n rí níṣòwò yẹn fún Mohbad láìjẹ́ pé ó tọkàn wọn wá pẹ̀lú gbogbo nǹkan tá a gbọ́ àti fídíò tá a rí, a lè sọ pé àwọn náà pàdé. It's in two ways. Why tá a ṣe focus àwọn yẹn náà tó yẹ pé ìyàwó ẹ̀ nìkan la focus torí pé a ti gbà nínú ọkàn wa, a ti conclude nínú ọkàn wa pé ìyàwó ẹ̀ ló pa. Bóyá nítorí àwọn nǹkan tá a rí yẹn, bóyá nítorí pé a mọ̀ pé ó wà lákàǹtì ẹ̀, àti jẹ́ kí wọ́n máa feel bẹ́ẹ̀. A jẹ́ kí gbogbo ayé feel bẹ́ẹ̀. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. A ní láti ní ẹ̀rí tó dájú tó ṣe gbámú tá a lè fi mú which tá a ti rí kankan. Gbogbo eléyìí tá a mú wá kò sí nǹkan kan tó tá a rí tó kọ̀ǹkì níbẹ̀. Wọ́n rí CTCC gbà tá a rí pé kì í ṣe òun ló wà ńbẹ̀. All sorts of things. How do you want me to believe that? God will help us. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àwọn ọmọ wa ò ní ṣílé wọ̀, wọn sì ní ṣìyàwó fẹ́. Àwọn ọkùnrin ò ní ṣìyàwó fẹ́, àwọn obìnrin ò ní ṣọkọ ní lágbára Ọlọ́run. Ọlọ́run Wùmí náà tó dẹ̀ wà nú ilé, Ọlọ́run máa ṣàfàyọ ẹ̀, á yọ jáde láyọ̀ àtàlàáfíà. Ọlọ́run á jà fún. Àwọ̀ èèyàn ò lè jà fún. Gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ yìí, kò sí nǹkan tá a lè ṣe àlágbára. Ọlọ́run nìkan lálágbára. Ọlọ́run ọba nìkan, òun lálágbára. Òun ló mọ gbogbo nǹkan tá a mọ̀. Gbogbo nǹkan tá à ń sọ yìí kò sẹ́ni tó mọ̀ náà. Àmọ́ gbogbo wa ò sí bẹ́ẹ̀. Àwọn tó wà ńbẹ̀ gan tó ṣojú wọn tọ́mọ yìí fi jáde láyé, they might not be able to say everything that happened. They might not be able to say everything. But Ọlọ́run tó máa ń tú àṣírí ìkọ̀kọ̀ sí gbangba, yóò tú àṣírí ìkọ̀kọ̀ lórí ọ̀rọ̀ yìí. Á tú àṣírí ìkọ̀kọ̀ so that everybody will know what is going on. That is that on Wumi's matter, àbí Mohbad matter, àbí 72k matter. That is that. Observation tèmi, òun ni mo sọ yẹn. Màá lọ sórí ọ̀rọ̀ Pastor Olúalọ́. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ bó ṣe ń lọ rìn láti bí ọjọ́ mélòó. Bébí ṣe ń sọ, mi mọ̀ Pastor Olúalọ́ rí from nowhere. I'm not one of his church member. So, ẹni tó bá fẹ́ comment tàbí tó bá ní anything against me, kó lè ní understanding reason tí mo ṣe ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí. Lóòtítọ́ ni pé àwọn wòlíì èké wà, wọ́n dẹ̀ kún inú ayé rẹ̀gẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ ni. Tèmi náà bá dẹ̀ rí ẹnìkan tó jẹ́ wòlíì èké tí mo dẹ̀ rí ẹ̀rí tá a fi lè sọ pé wòlíì èké ni, I will be one of those people tó máa gbé síta, tó máa gbé sórí afẹ́fẹ́. I will be one of those. But tí mo bá rí
ẹni tí ó jẹ́ wòlíì tí wọ́n wá ń parọ́ mọ́ pé ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí àbí nǹkan kan tó ń ṣẹlẹ̀ tí kò jẹ́ òtítọ́ náà, I will also come out láti sọ̀rọ̀ nípa ẹ̀, even though ẹni yóò kí n ṣe pásítọ̀ mi ò mọ̀ rí, ṣùgbọ́n nítorí pé mo jẹ́ Kristẹni mo lè sọ̀rọ̀ nípa ẹ̀. Torí pé àwọn èèyàn wọ́n ń lo àǹfààní pé wọ́n fẹ́ kí àwọn èèyàn kúrò nínú Kristi, wọ́n fẹ́ kí àwọn èèyàn kó kúrò nínú ẹ̀sìn Kristẹni. Wọ́n máa wá opportunity àwọn pásítọ̀ tó bá ti ṣe àṣìṣe, wọ́n máa wá lò ó lórí social media láti yí àwọn èèyàn lọ́kàn padà. And that is why I'm talking, just to create awareness for people pé beware, kó o má jẹ́ kí wọ́n fi irọ́ kan fi gbá ẹ kúrò níwájú Ọlọ́run. Àwọn èèyàn tó ń dẹ́ṣẹ̀ àbí àwọn pásítọ̀ àbí àwọn wòlíì tó ń ṣẹ̀, wòlíì Élì ní the Bible nígbà tó ṣẹ̀ sí Ọlọ́run tí ò gbọ́ràn tí ò bá àwọn ọmọ ẹ̀ wí, Ọlọ́run fúnra rẹ̀ ṣèdájọ́ lórí wòlíì yẹn. Bíbélì sọ nínú Bíbélì ibi tó jókòó sí níbẹ̀ ló sọrùn kọ́ tí ó fọrùn gún igi àbírin tó kú síbẹ̀ nítorí pé inú ń bí Ọlọ́run sí i. Mélòó ni àwọn wòlíì tó bá wá lo ìyàwó ẹ̀ tó fi ṣògùn owó àbó lo ìyàwó ẹ̀ ó fi ṣòkìkí tí Ọlọ́run ò ní dí pẹ̀lú ẹ̀. God will deal with such prophets. But èyí tá a bá rí pé irọ́ ni, àwa síbí náà àwa sọ pé irọ́ ni, ẹ má parọ́ mọ́ wọn, ẹ lọ wá ẹlòmíì. Ẹ lọ wá àìmọye àwọn tó ti post lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ Prophet Olúalọ́. Àìmọye àwọn tó ti post tó jẹ́ fake prophet náà káṣírí wọn tú. Kí ló tí wọ́n ṣe gbé wọn síta? Kí ló tí wọ́n ṣe gbé wọn síta? Wá ìfẹ́ pé ẹ máa wá ìṣubú àwọn èèyàn nítorí pé ẹ fẹ́ kó àwọn èèyàn kúrò lẹ́yìn Kristi. Àwọn míì dẹ̀rẹ́ wọn mọ ibi tó ń gbá wọn lọ anywhere àtàn bá ti gbá wọn sí ni wọ́n gbá wọn sí. Ibi tó bá ti sọ̀rọ̀ báyìí lómi ò ní mọ how to do his or her own findings láti mọ òtítọ́ àbí òdodo. Wọ́n á kàn ṣáà máa tẹ́ wọ́n ní pásítọ̀ yẹn ti lo ìyàwó ẹ̀ o, kí ni wọ́n máa ṣe? Wọ́n máa rọ́ lọ sí ibòmíì ní gẹ̀rẹ̀rẹ̀. Nítorí ọ̀rọ̀ yìí ẹlòmíì ti kúrò nínú ẹ̀yìn Kristi, ó ti di nǹkan míì. Eventually wọ́n pe Pastor Olúalọ́ lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. Uchukwu Oga Elochukwu Ogaraku, thank you for watching. I may not pronounce your name correctly, but thank you for watching. Kehinde Akanbi, thank you for watching. Shebanjo Temitope Abiola, thank you for watching. Akeem Aremu, thank you for watching. Abiola Osheni, thank you for watching. Ẹ̀yin tẹ́ ń wò mí. Nathaniel Olaumi Afolabi, thank you for watching. So, bá a ṣe ń sọ lọ lórí ọ̀rọ̀ Prophet Olúalọ́, wọ́n ti invite Prophet Olúalọ́ sí tọlọ́pàá. Wọ́n ní wọ́n tètè dé, àwọn wà ń bẹ̀ wákàtí 6 wọ́n tètè dé. Mi ò ní wá síbí láti play audio wọn nítorí mi fẹ́ kí ọ̀rọ̀ wọn hàn lórí platform mi. But I will only explain or summarize in a little bit nǹkan tí wọ́n ń sọ lórí platform wọn. So eventually tí Prophet Olúalọ́ débẹ̀, wọ́n ríra wọn ṣe mọ̀, àwọn tí wọ́n lọ fẹjọ́ wọn sùn ní police station, wọ́n ríra wọn pẹ̀lú Prophet Olúalọ́. Prophet Olúalọ́ lọ pẹ̀lú àwọn èèyàn kan, of course wọn lè dá lọ náà, àwọn èèyàn wọn náà tẹ̀lé wọn lẹ́yìn. So ìgbà tán débẹ̀, wọ́n ní Prophet Olúalọ́ sọ pé ìyàwó àwọn, according to àwọn Fàjà Nation, wọ́n ní Prophet Olúalọ́ sọ pé ìyàwó àwọn ń ṣe asylum ní France. So tíyàwó wọn bá ṣe asylum, àìmọye àwọn èèyàn ló ṣe asylum nílùú tán wà. Wọ́n nítorí pé ó jẹ́ pastor, báwo ni ìyàwó ẹ̀ ṣe máa ṣe asylum? Ó jẹ́ pé pastor parọ́ nìyẹn. Ìyẹn ò kàn anybody. Ìyẹn ò kàn anybody. I still stand on that. Àìmọye ẹgbẹgbẹ̀rún èèyàn ló ṣe asylum. So ìdí tí ìyàwó Prophet Olúalọ́ ṣe asylum, ṣé ẹ ti mọ ìdí yẹn? Nǹkan tó ṣe asylum lé lórí, ṣé ẹ ti mọ̀? Mo jẹ́ kí n máa fi gbogbo ẹnu pé sorry. Ìyàwó Prophet Olúalọ́ wọ́n ló lọ ṣàdúró, ẹ wá ń fi prophet yẹn ṣẹlẹ́yà lórí platform yín. Mo rí ìkan lára àwọn alága wọn tóun náà ṣe show, tó ń rẹ́rìn kàkàkàkà nínú ìbàjẹ́ ọmọnìkejì, nínú ìṣubú ọmọnìkejì.
nítorí pé wọ́n lọ ṣe adúró nílùú tó wà. Ẹ má jẹ́ ká gbàgbé pé wọ́n sọ fún wa pé àwọn méjèèjì ò sí mọ́. Ṣé ẹ mọ̀ bóyá nítorí pé wọn ò sí mọ́ ló jẹ́ kó lọ ṣe adúró? Ṣé ẹni tẹ́ Yorùbá fẹ́ wà one-sided, tẹ́ ẹ bá fẹ́ wà one-sided, rò lọ báyìí pé àbó lè jẹ́ báyìí, àbó lè jẹ́ báyìí. Nínú kó jẹ́ wípé nítorí wípé àwọn méjèèjì ò sí mọ́, ó pinnu láti lọ ṣe adúró. Adúró tó ṣe nínú kó jẹ́ wípé ó ṣe láti sọ fún ìjọba ìlú tó ti ṣe adúró pé òun ò lọ́kọ. Tẹ́ ẹ bá dẹ̀ ti sọ pé ẹ lọ́kọ, of course gbogbo báriwo yìí ṣe ń pọ̀ lọ títì, because àná gan tiẹ̀ ká mi lára pé kóbìnrin iná gan náà tiẹ̀ sọ̀rọ̀ náà, kó sọ̀rọ̀ kó dẹ̀ release ọkọ ẹ̀ lọ́rùn àwọn èèyàn tó ń ba ọkọ ẹ̀ jẹ́ èyí tó ń bú ọkọ ẹ̀ yìí. Kó sọ̀rọ̀ náà, kó jáde kó sọ̀rọ̀, àbí kó ṣe ọ́díò ìṣẹ́jú 5 kan pé ẹ fọkọ mi lẹ̀. Nítorí pé adúró tó jẹ, bóyá ó sọ sínú adúró yẹn pé òun ò lọ́kọ. For that reason, ó lè jẹ́ ara ìdí tí kò fi jáde sọ̀rọ̀ nìyẹn. So ẹni tó ti jadúró tó ti feel ìwé, I don't know if it is that o, èmi kàn ń rò lọ bẹ́ẹ̀ ni bí mo ṣe ń sọ fún yín o. Àkíyèsí tèmi ṣe nìyẹn o. Pé okay, bóyá nítorí pé ó sọ pé òun ò lọ́kọ, ó wá wò yí pé òun ò ní lè máa sọ̀rọ̀. Ọ̀dọ̀ àti gbọ́ngbà kan tó sọ pé òun kò fẹ́ bá ọkọ ẹ̀ ṣe anything, kò fẹ́ ní anything ṣe pẹ̀lú ọkọ ni ò ṣe sọ̀rọ̀. And kò fẹ́ kí màmá òun bá ọkọ òun ní nǹkan kan ṣe pọ̀ náà ni ò ṣe bá màmá ẹ̀ sọ̀rọ̀. A ti gbọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n mo tún wá rò pé okay, nígbà tọkọ ẹ̀ sọ pé ó lọ jadúró, àwọn tó wà ńbẹ̀ tó sọ pé Prophet Olúalọ sọ pé ìyàwó òun lọ jadúró. Ṣé obìnrin yìí jadúró láti sọ fún ìjọba ìlú yẹn pé òun ò lọ́kọ? Tó bá sọ pé òun ò lọ́kọ, definitely ọkọ ò gbọ́dọ̀ show nínú life ẹ̀ tí ó fi rí ìwé ẹ̀gbà. Bóyá kò mọ̀ pé ìwé yẹn tẹ̀ máa pẹ́ tó báyìí ló wá jẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ yẹn wá di bó ṣe dì yìí. Bóyá kò mọ̀ pé ó máa pẹ́, bóyá rò pé nǹkan tó máa rọrùn tó máa rí gbà easily, tí bóyá ẹlòmíì tiẹ̀ máa yá á tètè rí gbà, ẹlòmíì tiẹ̀ kò ní tètè rí gbà. Àwọn nǹkan yìí náà lè kọ́lé depression sí obìnrin lára. Torí pé nǹkan tó rò pé ó máa tètè rí gbà tí ò tètè rí gbà, bóyá ara nǹkan tó tún fa depression sí lára nìyẹn. Bó tiẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ nígbà tá a ti ń bọ́rọ̀ ìbọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, wọ́n ní pé ó ṣàìsàn nígbà tó lóyún ní Nàìjíríà lọ́kọ́ fi gbé wá sí ìlú tó gbé wá yẹn. Nígbà tó débẹ̀, ọ̀rọ̀ tún change. Àwọn tí wọ́n ń release information yìí lánàá lórí platform wọn sọ pé Prophet Olúalọ sọ pé àríran kan lóríran síyàwó òun pé kó má bá màmá ẹ̀ àtọkọ ẹ̀ sọ̀rọ̀ àti gbogbo èèyàn sọ̀rọ̀. Wọ́n bá tún bẹ̀rẹ̀ kékèké. Olúalọ, mo wá pé kí ló níwù níbẹ̀? Nígbà tóbìnrin wà nílùú tó wà, ṣé ẹ mọ̀ bóyá níbi tó ti ń lọ káàkiri, ṣé ẹ mọ̀ páwọn obìnrin ibi tá a ti ń tọ́jú bọlé kiri, bóyá bẹ́ẹ̀ ló ti rẹ́ni tó sọ fún pé ọkọ ẹ̀ ń ṣe ẹ́ o, má bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ mọ́. You don't know if that was what happened. Tó fi jẹ́ pé ìdí tó fi ń sá fún ọkọ ẹ̀ nìyẹn. Ṣé ọkọ ẹ̀ ló ríran sí pé ìyàwó mi ò, èmi ni mò ń ṣe ẹ́ o, má bá mi sọ̀rọ̀ mọ́, àbí má bá yẹ ẹ̀ sọ̀rọ̀ mọ́, àbí má bá àwọn ẹ̀gbẹ́ ẹ̀ sọ̀rọ̀ mọ́? Ẹ wá ní torí pé òun náà jẹ́ wòlíì, wáì tí irú yẹn tí ẹnìkan táríran kan ṣe máa ríran síyàwó ẹ̀. Aríran lè ríran síyàwó ẹ̀ kó jẹ́ aríran èké tí obìnrin yẹn dẹ̀ gbàgbọ́ nínú nǹkan tán sọ fún. A lot of people ló nírú ìrírí yẹn náà torí pé kò jáde síta. Ìyẹn ò wá sọ pé ká máa fi wọ́n ṣẹlẹ́yà àbí ká fi wọ́n ṣe yẹ̀yẹ́. Ìyẹn ò sọ wípé nígbà tí aríran èké ríran sí obìnrin yẹn, èmi fẹ́ categorize as aríran èké kan, òun ló ríran sí ìyàwó Prophet Olúalọ pé ọkọ ẹ̀ ò má bá sọ̀rọ̀ mọ́ o, ìyá ẹ̀, àwọn ẹ̀gbọ́n ẹ̀ má bá sọ̀rọ̀ mọ́. Ìdí tó fi sá sẹ́yìn fún gbogbo wọn nìyẹn. Tó bá jẹ́ pé nǹkan tán ní Prophet Olúalọ sọ yẹn lóòótọ́ ló sọ bẹ́ẹ̀. Tí wọ́n bá ríran sí bẹ́ẹ̀,
why tó máa sá fún màmá ẹ̀, why tó máa sá fún àwọn ẹ̀gbọ́n ẹ̀, why tó máa sá fún ọkọ ẹ̀. Àríran èké níbi ká máa gbàdúrà káàkiri táwọn obìnrin máa ń ṣe, níbi ká máa tojú bọlé wòlíì káàkiri tí àwọn obìnrin máa ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti da ilé wọn rú, náà ti da ìgbéyàwó wọn rú nítorí irú nǹkan bẹ́ẹ̀. Ẹlòmíì ti lọ sọ́dọ̀ wòlíì tẹ́ pé wòlíì yẹn gan ló gba obìnrin yẹn mọ́kọ lọ́wọ́ eventually. Ájò ọkọ ẹ̀ ló bá lọ, eventually ó padà dìyàwó wòlíì ni. Nítorí pé wọ́n á parọ́ fún un. Wọ́n á sọ ìríran èké, wọ́n á sọ fún un. Ẹ dẹ̀ má gbàgbé àwọn aríran yàtọ̀ sí àwọn wòlíì o. Àwọn aríran ẹlòmíì lè ríran kó dẹ̀ jẹ́ oníṣẹ̀ṣe. Oníṣẹ̀ṣe lè ríran o, àáfàá lè ríran o, ordinary person lè ríran o. Ó lè jẹ́ irú àwọn aríran bẹ́ẹ̀, òun ni obìnrin yìí ṣalábàápàdé tó sọ fún un pé kó má bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ mọ́, tó fi yapa pẹ̀lú ọkọ ẹ̀ tí ò fi fẹ́. Kí ló dé tó fi jẹ́ pé ó kúrò níbi tọkọ ẹ̀ fi sí, tọkọ ẹ̀ ò fi padà bá ń bẹ̀ mọ́? Kí ló fà á tó fi kúrò ń bẹ̀? Torí pé ọkọ ẹ̀ wá lọ, gẹ́gẹ́ bí nǹkan tá a ti gbọ́ sẹ́yìn, ó ti wá lọ lẹ́ẹ̀kínní, lẹ́ẹ̀kejì, lẹ́ẹ̀kẹta tí ò fi bá ń bẹ̀ mọ́. Kí ló dé tó fi kó kúrò fún ọkọ ẹ̀ níbẹ̀? Nítorí ìran tó gbọ́ pé kó má bọ́kọ ẹ̀ ṣe mọ́ ló fi kúrò ń bẹ̀. Ṣé lóòótọ́ ló wájọ́ pọ́kọ ẹ̀ ń ṣe? Ṣé lóòótọ́ ni ọkọ ẹ̀ ń ṣe? Ṣé lóòótọ́ lọkọ ẹ̀ ń ṣe? Ṣé yẹn dífá fún ká máa rẹ́rìn ká máa fi wọ́n ṣẹlẹ́yà? Ṣé yẹn dífá fún ká máa bú wọn, ká máa ṣépè? Nǹkan tí ò ṣẹlẹ̀. Wọ́n wá tún sọ pọ́ìntì mo rí mú nínú àwọn fídíò àbí ọ́díò wọn tí mo gbọ́ lánàá. Inú àwọn dùn, nǹkan táwọn fẹ́ ti ṣẹlẹ̀ sólúalọ́, nítorí pé Prophet Olúalọ́ sọ̀rọ̀ ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá wípé nǹkan táwọn pípù yìí ṣe ó ti jẹ́ kí àwọn èrò dínkù lẹ́yìn òun o. Àwọn ọmọ ìjọ òun ti sá lọ, àbí àwọn followers àwọn ti dínkù. Wọ́n ní nǹkan táwọn fẹ́ gangan nìyẹn, that is an achievement fún àwọn. Ni mo wá máa fi dá ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi, tẹ́ ẹ bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, tẹ́ ẹ jẹ́ Kristẹni tòótọ́, tí ẹ̀ ń gbọ́ mi, màá wá dá yín padà síbi tí mo ti sọ pé àwọn people yìí antichrist ni wọ́n. Tí wọ́n bá lè sọ pé achievement ló jẹ́ fáwọn pé èrò dínkù nínú ìjọ Olúalọ́, tó bá lè sọ pé achievement ló jẹ́ fáwọn pé èrò fà sẹ́yìn lẹ́yìn Olúalọ́, ó túmọ̀ sí wípé wọ́n ń wá ọ̀nà láti dín ìjọba Kristi kù. Wọ́n ń wá ọ̀nà láti gain àwọn èèyàn sí ọ̀dọ̀ ara wọn tí wọ́n á jọ máa ṣòdì sí Kristi. Gbogbo àwọn tó bá ti wá kúrò lọ́dọ̀ Olúalọ́ yìí tí wọ́n gain it to themselves, ó túmọ̀ sí pé nǹkan kan náà ni wọ́n máa ṣe. Wọ́n á máa tako ìhìnrere ni. Nǹkan tí wọ́n fẹ́ máa ṣe nìyẹn. Wọ́n á máa tako ìhìnrere Kristi. Tí wọ́n bá lè sọ statement yẹn tí mo gbọ́ lórí platform wọn lánàá, pé inú àwọn dùn, Olúalọ́ sọ wípé àwọn èrò dínkù nínú ìjọ òun, nǹkan táwọn people yìí ṣe. Wọ́n dẹ̀ ní achievement ló jẹ́ fáwọn. That is their aim. Is a goal wọn. That is their set goals. Àwọn dẹ̀ fi pé for Olúalọ́ to say that, àwọn ti achieve. Àwọn achieve. Wọ́n dẹ̀ fẹ́ achieve. Wọ́n fẹ́ gbogbo ayé ni wọ́n fẹ́ affect. Gbogbo ayé, gbogbo Kristẹni ni wọ́n fẹ́ kọlù. Tí wọ́n bá ti rí pé àwọn ṣàṣeyọrí lórí Olúalọ́, they will come to another person. They will attack another pastor. Wọ́n á máa kúkú gbogbo kinní yẹn jọ. Wọ́n á máa kúkú ẹ̀ jọ. That is why tí wọ́n yẹ pé àwọn pastor, àwọn prophet, ẹni láti wà very careful ní ìran tá a wà yìí. Nínú ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn ọmọ ìjọ yín, ẹni láti wà very careful. Ẹnìkan sọ fún mi, mi ṣe fídíò lórí ẹ̀ torí pé mi ní evidence tó dájú, mi lè gbé jáde, but mo lè rọra narrate torí pé ó ń ṣẹlẹ̀, torí pastor tẹ́nìyẹn sọ fún mi, you have to provide evidence. Mi kàn lè máa sọ nǹkan tí ò bá ní ẹ̀rí tá a lè fi táwọn èèyàn fi sọ pé àròtọ́ ni kinní. Ó ní pastor yẹn ó ló máa béèrè ilẹ̀, ibo lẹ nílẹ̀ sí, iye ilẹ̀ tẹ́ ní.
á wá gba ilẹ̀, á wá ní kẹ́ fóun nílẹ̀, polúwa ní kẹ́ fóun nílẹ̀, á gbalẹ̀, ẹ̀ tún fún lówó tó máa fi kọ́, á lóun fẹ́ kọ́ ilé ìsìn, á lóun fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì. Oníjàdẹ̀ ní pásítọ̀ yẹn, gbogbo àwọn aládùúgbò ló máa ń bá jà. Tẹ́ ẹ bá ti contact ẹ̀, tẹ́ ẹ bá ṣe mọ́, á bẹ̀rẹ̀ sí ní ṣe pé á máa threaten life yín, á máa threaten life yín. Irú àwọn pásítọ̀ bẹ́ẹ̀ ó yẹ kí Olúyẹmísí Fádàùnsí, thank you o. Imam Olúwakẹ́mi, thank you for watching. Thank you for watching. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, mo kí yín. Gbogbo àwọn irú àwọn pásítọ̀ tó yẹ pé ebi ló pa wọ́n dénú iṣẹ́ ìránṣẹ́. Ẹlòmíì nítorí pé kò ríṣẹ́ tí ó ṣe ló fi lọ di pásítọ̀. Irú àwọn èèyàn báyìí wọ́n máa misbehave. Ẹlòmíì Ọlọ́run pè é ní tòótọ́, kò má tàbí yóò kàwé tàbí yóò kàwé, torí gbogbo nǹkan táwọn yẹn ń sọ lórí platform wọn lánàá nìyẹn pé Olúwa ló kàwé, primary 6 gan kò kà, ìyẹn kọ́ ni mátà. Tí òun ló mọ ibi tóun àtọlọ́run ẹ̀tàn jọ dì sí, òun ló mọ̀. And Olúwa is not the only pastor tí ó kàwé. He's not the only pastor tí ó kàwé. Torí pé kò kàwé ìyẹn ò túmọ̀ sí pé Ọlọ́run ò lè lò ó. Bẹ́ẹ̀ ni, torí pé kò sì kàwé náà ìyẹn ò túmọ̀ sí pé Ọlọ́run lè lò ó. Àwọn míì wà tí wọ́n kàwé tọ́lọ́run ń lò ní tòótọ́. Àwa la ní láti wà sensitive. Torí pé ẹlòmíì sì kàwé náà kò túmọ̀ sí pé ẹlòmíì gan torí pé ó kàwé ló fi lọ di pásítọ̀ tó fi pé òun mọ Bible kà. Òun lè kàwé dáadáa. Lẹ́lòmíì fi lọ di pásítọ̀ torí pé ó kàwé kò ríṣẹ́. Ó wà wò pé bolo òun lè dàgbà, jẹ́ kóun dàgbà sẹ̀mínárì. Tó dẹ̀ pé ó ti màdúrà gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó máa ń gbàdúrà nílé wọn, tó máa ń gbàdúrà church tó ń lọ, tó máa ń ṣe Sunday school. Á fi wípé òun lè ṣiṣẹ́ pásítọ̀. Okay, jẹ́ kóun kúkú lọ di pásítọ̀ torí pé àwọn pásítọ̀ wọ́n máa ń rí ẹ̀bùn gbà. Nǹkan tẹ́lòmíì fi ń ṣiṣẹ́ pásítọ̀ nìyẹn. Torí pé a wá rí pé àwọn kan ṣe bẹ́ẹ̀, ìyẹn ò túmọ̀ sí wípé Tolúwa ló rí bẹ́ẹ̀. Àwọn tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé lóòótọ́ ni wọ́n ṣe yẹn, àwọn yẹn ní ká ẹ gbé síta tẹ́ ẹ dẹ̀ rí ẹ̀rí tẹ́ ẹ fẹ́ fi báàkẹ̀. Kì í ṣe bíi Tolúwa lọ. Ìyàwó ẹ̀ ó fáìlì fún asylum. Kí ló burú bẹ́ẹ̀? Mi ò ń ṣe mistake, mi fẹ́ máa pè é. Ìyàwó ẹ̀ lọ já dúró. Ó lọ já dúró nílùú tó wà, àti kí tún wá ni. Àti kí tún ni. Olúwa ló ń gbàdúrà fáwọn èèyàn kí wọ́n rí ìwé nílùú tán wà. Wọ́n sọ testimony, ìyàwó tiẹ̀ dẹ̀ wà níbi tó ti ń já dúró. Iṣẹ́ rí Ọlọ́run, nǹkan tọ́lọ́run bá fẹ́ ṣe ni ó ṣe. Nǹkan tó àwọn Yorùbá máa ń pè pé oníkiní kò kì í rí ta rẹ̀, ó máa ń rí tẹni ẹlẹ́ni. Báwo ni wọ́n ṣe máa ń pa òwe yẹn? Kíní kan máa ń rí ti ẹni ẹlẹ́ni, kò kì í rí ta rẹ̀. Ẹlòmíì àwọn ìránṣẹ́ Ọlọ́run, kí ló dé tí bàbá Ọbádáre wọ́n ti late nísìn? Kí ló dé tí bàbá Ọbádáre ò ṣe la ojú ara wọn nígbà tán wà láyé, tí wọ́n dẹ̀ ń lajú afọ́jú, tọ́lọ́run gba ọwọ́ wọn ṣiṣẹ́ agbára nígbà tí bàbá yẹn wà láyé? Mo ti wà London administration bàbá yẹn rí nígbà tá wà ń kékeré. Wọ́n máa ń kó wa lọ sí Ṣàngó Ojú-Irin nìbàdàn gbà yẹn. Wọ́n máa ń kó wa lọ sí Sunday Ojú-Irin tí bàbá yẹn bá ti ń ṣe crusade, a máa ń lọ. Kí ló dé tí bàbá Ọbádáre ò ṣe rí ojú ara wọn là nígbà tí wọ́n wà láyé? Torí pé bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn. Ó ṣe kó yẹ pé ìyàwó Prophet Olúwa bóyá kò farabalẹ̀. Bóyá mọ̀ bóyá ara tó kọ̀ sí já wọn gan nìyẹn. You don't know. Ó ṣe kó yẹ pé bóyá ọkọ ò fẹ́ kó ṣe kinní yẹn tó fagídí ṣe. You don't know. Tí ẹ̀yin tẹ́lẹ̀ lọ sí France, tẹ́ ẹ bá ti bá ìyàwó Prophet Olúwa sọ̀rọ̀ ní tòótọ́, tó bá ṣàlàyé fún yín, ó lè má sọ aspect yẹn fún yín. Nítorí pé ọ̀rọ̀ tọkọ tìyàwó ni. Ìyẹn ò wá sọ pé ká sọ pé Prophet Olúwa pé prophet èké ni. Ìyẹn ò sọ pé ká sọ pé ó lo ìyàwó ẹ̀. No. Ibi tèmi ti máa go against yín nìyẹn. For the fact wípé ọkọ ẹ̀ mú láti Nàìjíríà, ó dẹ̀ gbé ìyàwó àtàwọn ọmọ ẹ̀ lọ sí France. Ó ṣeé ṣe kó jẹ́ wípé ìyàwó, nǹkan tíyàwó ṣe ló fàjà wọn. Ẹ mọ̀ bóyá ọ̀rọ̀ yẹn gan ló dájà wọn sílẹ̀. It could be. Bóyá inú ọkọ ò dùn sí pé ó lọ ṣe kinní yẹn, tí ìyàwó dẹ̀ lọ fagídí ṣe. Ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tó dájà gan sílẹ̀ nìyẹn. Tọkọ fi sílẹ̀, tọkọ ò fi dá sí
wípé ó dáa máa yanjú ẹ̀ fúnra rẹ̀. Bóyá ìyàwó ò ní sùúrù, bóyá ojú ń kan pé káwọn tètè ṣe fáìlì káwọn lè tètè níwèé, bóyá nǹkan tí ó fa ìjà wọn nìyẹn. Tíyàwó bá ti ro ẹjọ́ fẹ̀yìn tẹ́lẹ̀ lọ France, ẹjọ́ wo ló rò fún yín? Ó ro dídùn fún yín? Ṣó rò délẹ̀ àbórè lórí fún yín? Ṣé ẹ ṣèwádìí débẹ̀? Nítorí pé ẹ mọ aspect yẹn, ẹ nílò láti máa wá crucify prophet nítorí ẹ̀. Ọkọ àtìyàwó ni wọ́n dẹ̀ ní issue láàrin ara wọn. Kí ló fa issue yẹn àmọ́? Tí Prophet Olúọlá bá lè sọ pé ìyàwó òun file asylum nílùú tó wà, tí kò dẹ̀ ṣẹlẹ̀ kó tó kúrò nílé tọkọ ẹ̀ fi mú un lọ sọ́hùn, á jẹ́ pé bẹ́ẹ̀mi ṣe rò ó, ìyàwó ló gbègbèsẹ̀ yẹn without the knowledge of the husband. Bóyá ojú ń kan láti tètè ṣe nínú ìkánjú ṣíṣe yẹn, òun ló fi jẹ́ pé ọkọ wò pé ó farabalẹ̀, ó ní sùúrù, ó lọ ṣe báyìí, ó fa ìjà láàrin wọn. Nínú ẹ̀, bóyá ìyàwó bẹ̀rẹ̀ sí ní lọ gbàdúrà káàkiri, ó pàdé ẹni tó sọ fún pé ọkọ ẹ̀ ló ń ṣe. Nítorí ìdí èyí, ó sá fọ́kọ. Sáfọ́kọ tó sáfọ́kọ náà, ó lè kọ́ sí àìsàn sí lára nítorí pé òun nìkan ló ń dá gbé. Kò dẹ̀ bá fámílì sọ̀rọ̀ mọ́. Òun nìkan ló dá wà àtàwọn ọmọ ẹ̀. Bí aláìlẹ́bí nìkan. Kò bá màmá ẹ̀ sọ̀rọ̀ mọ́. Kò bá àwọn siblings ẹ̀ sọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ bóyá adúró tóbìnrin yẹn gangan ṣe bóyá òun ló kọ̀ sí wàhálà láàrin wọn? Ipe n tó lọ ṣe yìí